Kábíyèsí Elédùmarè ọba mi òkè, ẹ jẹ́ kí n kí gbogbo wa lọ́tùn àti lósì níbi gbogbo tá a wà, lọ́kùnrin àti lóbìnrin, lọ́mọdé àti lágbà. Ṣàlàáfíà la wà, ṣe dáadáa ni. A ṣe ètò nípa ìtàn Ẹ̀gbá, abala ìkíní, abala kejì. Àmọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n jẹ́ kí n mọ̀ wípé abala kejì tàbí kí n sọ pé apá kejì pé àwọn ariwo kan wà tó dí àwọn lọ́wọ́ tí ò jẹ́ kí àwọn gbádùn abala kejì yẹn dáadáa. Ẹ má bínú. Ṣùgbọ́n àwọn àlàyé tá a ṣe nínú apá kejì ó pọn dandan kí àwọn èèyàn gbọ́. Ìdí nìyẹn tí a fi dórí ìpinnu pé ká gbìyànjú àti tún ṣe kí àwọn èèyàn bá lè gbádùn ẹ̀ dáadáa. Lọ́pọ̀ ìgbà kì í kulẹ̀ ṣe pé àwọn èèyàn pé wọn ò ní mọ̀ tó ni, ṣùgbọ́n nígbà míì ààyè náà ní. Ìgbà míì sì rèé, àwọn èèyàn ní ààyè àmọ́ ìmọ̀ wọn ni ò tó. Tí ìmọ̀ ò bá sì tó, èèyàn máa dàbí òpè ni. A kì í mọ̀ ìyá ọ̀ṣọ́ jọ̀ṣọ́. Àmọ́ lọ́pọ̀ ìgbà ó dìgbà tọ́ṣọ̀ fúnra rẹ̀ bá rí ìyá ẹ̀ kó tó mọ̀ pé ìyá òun ni. Àmọ́ láì dènà pẹnu, ẹ jẹ́ kí a padà sọ̀rọ̀ nípa ìtàn Ẹ̀gbá. Ó dá mi lójú pé lónìí a gbádùn ara wa dọ́ba lórí ìtàn Ẹ̀gbá. Bí a bá sì wá ti gbọ́ tán, a gbé padà sórí tí wọ́n ń pè ní O2 TV lórí YouTube. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lè bá wa dádé síbẹ̀ kí wọ́n lọ gbọ́, kí wọ́n lè mọ̀ nípa kí ni ìtàn Ẹ̀gbá ní tààràtà. Wá yàtọ̀ sí yẹn, bí gbogbo tẹ́ bá ti ń rí àwọn àgbéléṣàwòrán wa tí à ń pè ní fídíò báyìí, ẹ máa bá wa fẹ́ràn ẹ̀, kẹ́ sì máa bá wa tà á lókìtì sọ́dọ̀ àwọn ẹlòmíì, kí ẹ sì máa subscribe sí bí àṣà àwọn eléèbó kó lè dáa, kó má bàa bàjẹ́ náà ni. Ó ṣeéṣe kí ara ẹni tí ó fẹ́ pè mí lórí ètò tàbí lẹ́yìn tá a bá ti ṣe fídíò yìí tán, ẹ lè pè mí sórí nọ́mbà 08035693818 08035693818 tàbí kẹ́ ẹ lè pè mí sórí 09073993291. Èyí tí ẹ bá pè nínú méjèèjì, ọ̀dọ̀ mi náà ni yóò bọ́ sí. Ẹ sì lè lo tàkọ́kọ́ yẹn láti fi ṣe ẹ̀lẹ́mbẹ̀rún sí mi lórí ohun tí wọ́n ń pè ní WhatsApp. Ó wà pátínẹ́ǹtì kí àwọn èèyàn mọ̀ nípa ìpìlẹ̀ wọn. Tí wọ́n bá wá mọ̀ nípa ìtàn, ó yẹ kí wọ́n ní òye ẹ̀ dáadáa. Sharing, understanding àti comprehension, two things ni wọ́n ń ṣe nǹkan kan náà. Láti comprehend ìtàn, èèyàn á kọ́kọ́ understand ẹ̀. Ṣẹ̀rí, ó gbọ́dọ̀ kọ́kọ́ yé èèyàn kéèyàn ó tó gbà á. Ohun tí èèyàn bá gbà láìṣe pé ó yé, òun náà á kàn máa fún àwọn èèyàn kan gbà á nì. Kì í ṣe pé yóò yé àwọn tó ń fẹ́ gbà náà, nítorí pé kò yé ẹni tó ń fún wọn tẹ́lẹ̀ rí. Nínú apá kìíní ìtàn Ẹ̀gbá, mo ti ṣàlàyé pé igbó Ìgbèyìn ló wà láyé àtijọ́. Ìgbèyìn àti àwọn tí wọ́n parapọ̀ wà ní agbègbè ẹ̀ tàbí inú igbó tó ń pè ní igbó Ìgbèyìn àkọ́kọ́ ni wọ́n ń pè ní Ẹ̀gbá. Mo dẹ̀ sọ pé àwọn ni wọ́n wà ní etí ààlà ibi tó jìnnà jù sí ilẹ̀ Mọ̀bà àtijọ́ tí ó ní olúùlú tó ń pè ní Erédò tó wà nítòsí Ìjẹ̀bú Òde, tàbí kí n sọ pé lágbègbè ibi tó ń pè ní Òkèèrè. Ṣẹ̀rí, ibi tó ń pè ní Erédò ó wà nínú odi tí ó tóbi tí a bá ní ká wò ó ní kìlómítà
odi yìí fẹ́ẹ̀fẹ́ tó nǹkan bíi kìlómítà 17,000 kilometers 17,000 kilometers ní odi tá à ń wí yìí fi yíká láyé àtijọ́. Ó sì lọ bẹ́ẹ̀ títí fẹ́ẹ̀ kan gbapá ibi tí wọ́n ń pè ní Ẹ̀pẹ́ lónìí. Bẹ́ẹ̀ ló wá títí fẹ́rẹ̀ kan ibi tá à ń pè ní Odò Ọ̀mì bí a bá ti kọjá àwà sísàlẹ̀ ń bí tá à ń bọ̀ lọ́nà Ìbàdàn. Ṣùgbọ́n ibi tó jẹ́ olú ìlú tó ń pè ní Erédò òun wà lágbègbè ibi tá à ń pè ní Òkè Ẹ̀rì. Lẹ́yìn ẹ̀ lọ́hùn ẹ̀rí ibi tó ń pè ní Àtàn títí tẹ̀yìn àfi máa lọ sọ́nà ibi tí à ń pè ní Ìmúṣin. Lẹ́yìn tí ìlú tá à ń wí yìí tí ó ti dàbí ẹni pé kò lágbára mọ́ ni àwọn tó jẹ́ ìdòko ni àwọn náà kọjá sódì kejì tí àwọn náà ṣàkóso ọ̀pọ̀lọpọ̀ ilẹ̀ tó wà ní etí ìlú tá à ń wí yẹn lọ títí lọ kan gbogbo tó ń pè lágọ̀ọ́ Àgọ́ Ìwòye, gbogbo ibi tí àwa wà lónìí, gbogbo ibi tí Ìjẹ̀bú-Igbó wà lọ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ rí àwọn ìdòko ni wọ́n wà ń bẹ̀ tẹ́lẹ̀ kó tó di wípé wọ́n fi agbára ìjọba Ifẹ̀ fi ìdí àwọn ọmọ ọba múlẹ̀ níbi tó ń pè ní Ìjẹ̀bú-Òde lórí àwọn tí wọ́n jẹ́ ìpele kejì. Wọ́n ní ìpele méjì tí wọ́n fi jọba níjẹ̀bú-Òde tàbí nílẹ̀ Ìjẹ̀bú jàre. Ìpele ti àwọn ilé Ọ̀ṣímọrẹ nípìnlẹ̀ tí wọ́n jẹ́ ti ilé Ọbalùfọ̀n àti ìpele ti àwọn Ògbóroganidà táwọn náà jẹ́ ti ilé Ọbalùfọ̀n, àmọ́ wọ́n tó jẹ́ pé ìpele ni. Ṣùgbọ́n kì í ṣètàn Ìjẹ̀bú-Òde là ń sọ, mo kàn ń sọ̀rọ̀ nípa ìtàn Ẹ̀gbá. Ẹ ti rí wípé àwọn tí wọ́n ń pè ní Mọ̀bà ẹ̀yà Olókùnsẹ̀ ní adé ni wọ́n jẹ́ láyé àtijọ́. Àwọn sì ni wọ́n ní ilẹ̀ gẹ́gẹ́ bí tí mo ti kà lẹ́ẹ̀kan yẹn bó ṣe lọ nìyẹn tó fẹ́ máa wo òkun lọ́ọ̀kan. Gbogbo ibi tá à ń pè ní Ìdó lónìí l'Ékòó àti gbogbo àgbègbè ẹ̀, àwọn ìlú kan wà ńbẹ̀ tó jẹ́ bíi ìletò 8 láyé àtijọ́ kí ẹni tí wọ́n ń pè ní Ọlọ́fin Ògúnfúnminíre tó débẹ̀. Àwọn ìletò 8 yìí jẹ́ ìletò tó wà ní abẹ́ ilẹ̀ Mọ̀bà àtijọ́ kí ẹ lè mọ̀ bí ibi tá à ń sọ yìí ṣe gbòòrò tó. Àmọ́ nígbà tí àwọn bàbá tí a lè pè ní Àgbódèrè àti ẹni tí a lè pè ní Ògbóroganidà tí àwọn padà délẹ̀ Ìjẹ̀bú pẹ̀lú àwọn tó ń pè ní Olùsà, àwọn pín ilẹ̀ tó jẹ́ ti Mọ̀bà àtijọ́ mọ́wọ́ lọ́tùn àti lósì. Wọ́n wá ṣẹ̀wọ̀nba àwọn Mọ̀bà tó kù sétí omi. Nígbà táwọn Àwórì náà sì gba làmìlaka tán, àwọn náà ń gbòòrò, wọ́n gba gbogbo apá ibòmíì tó jẹ́ ti ilẹ̀ Mọ̀bà. Ṣùgbọ́n lọ́wọ́ ẹ̀yìn níbi tí Igbó Ògbèyìn wà níbẹ̀ láyé àtijọ́. Ṣẹ̀rí Igbó Ògbèyìn yìí òun ló wá ní ìlú ńlá tí wọ́n pè ní Kéèsì. Ìlú ńlá tí wọ́n pè ní Kéèsì yìí ibẹ̀ ni ọba wọn wà tí wọ́n pè ní Olú Kéèsì. Ṣùgbọ́n kì í ṣe pé bí wọ́n ṣe ń ṣèjọba lónìí náà máa ń ṣe láyé àtijọ́. Ìlú tó bá làmìlaka ní gbogbo àwọn ìlú tó kù máa ń bọ ọlá fún ọlọ́lá tàbí ọba tó wà ńbẹ̀ torí nǹkan kan ló mú tírú ẹni bẹ́ẹ̀ fi làmìlaka. Ẹ ṣeun bàbá mi Olúwaṣeun, ẹ káàbọ̀ sórí ètò. Bí àwọn ilẹ̀ tá à ń wí yìí ṣe gbòòrò tó láyé àtijọ́ kò túmọ̀ sí pé bẹ́ẹ̀ ni wọ́n ń lo aláṣẹ lórí àwọn ìlú míì tó wà tán jọ parapọ̀ wà ní inú igbó kan náà. Ṣùgbọ́n wọ́n máa ń bu ọlá fún ẹni tí ó bá dàbẹ̀ wípé òun ló níbi tó gbòòrò jù tàbí tí agbára tàbí ọlá àṣẹ wà lọ́wọ́ ẹ̀. So nìdí yẹn tẹ́ ẹ̀ fi lè rí tí wọ́n sọ wípé Olú Ìgbèyìn nígbà yẹn ṣùgbọ́n Olú Kéèsì ni wọ́n máa sọ. Torí àwọn ìlú kéékèèké tó kù náà ní olú tiwọn tàbí ọba tiwọn. Wọ́n kàn lè má làmìlaka tó èyí tí ó jẹ́ pé ó làmìlaka láàrin àwọn ìlú kéékèèké wọ̀nyí. Bí ìlú Ìgbèyìn ṣe rí láyé àtijọ́ nìyẹn. Wọ́n sì lọ́pọ̀lọpọ̀ ìlú. Ìlú Ìgbèyìn ló fara pẹ́ àwọn ìlú tá à ń pè nílẹ̀ Rẹ́mọ lónìí. Ohun tí mò ń sọ̀rọ̀ iṣẹ́ rí látijọ́ àti tó ń pè ní Rẹ́mọ àti tó ń pè ní Ìgbèyìn ọ̀pọ̀ ẹ̀ ló jẹ́ pé èèyàn kan náà ni wọ́n. Títí káwọn tó ń pè ní Ìjẹ̀bú. Bí ẹ bá ti gbọ́ èdè tí wọ́n ń sọ nílẹ̀ Rẹ́mọ tí ẹ wá gbọ́ èdè Akí ayé àtijọ́, ìyẹn Ẹ̀gbá Akí àtijọ́, Ẹ̀gbá Àgbórè tàtijọ́, bí ẹ bá fetí sí i dáradára ohun tẹ́ ẹ máa gbọ́ ó fara pẹ́ra wọn dáadáa. Ẹ jẹ́ mọ́ àpẹẹrẹ wá. Ṣẹ̀rí bí a bá wà ní Abẹ́òkúta níbi tí wọ́n ti modify èdè bí àṣà àwọn olóyìnbó,
bí ẹ bá fẹ́ sọ pé ta nìyẹn ẹ sọ pé lé yẹn o, lé yẹn. Àmọ́ tó bá jẹ́ pé ní èdè wọn látijọ́ nígbà tí wọ́n sì wà ní ibi tó ń pè ní orílẹ̀ ìgbórè, orílẹ̀ mọ́, orílẹ̀ aké, ohun tẹ́ ẹ máa gbọ́ ni lè sí yẹn, lè sí yẹn. Ṣùgbọ́n nílé ń bí padà lábẹ́òkúta lé yẹn òun lè máa gbọ́. Ó fi hàn pé wọ́n fara pẹ́ra tẹ́lẹ̀. Àwọn ìyàtọ̀ nítorí pé ńgbà tí èdè wọnú èdè táwọn èèyàn kóra jọ pọ̀ pẹ̀lú àwọn elédè míì, àwọn kan ṣo tí wọ́n kàn ń sọ èdè tó yàtọ̀ díẹ̀ tí ò fara pẹ́ ti Ìjẹ̀bú àti ti Ẹ̀gbá nígbà náà, láàárín wọn bẹ̀ yẹn náà àwọn ni Òkò. Bó lè jẹ́ pé n tó ń pè ní accent náà, ìyẹn ọ̀nà ìgbàsọ̀rọ̀ bíi tiwọn náà ló jẹ́, ṣùgbọ́n wọ́n sì ń lo àwọn ọ̀rọ̀ tí wọ́n mú wá láti orílẹ̀ Òkò tiwọn wá síbi tí wọ́n ń pè ní Òkò, ìyẹn òkè ọ̀nà tọ̀ṣìlẹ̀ Ẹ̀gbá. Yẹn túmọ̀ sí pé òkè ọ̀nà àti Ìgbèyìn wọ́n fara tira wọn láyé àtijọ́. Òkò ń lo olúùlú ti òkè ọ̀nà nígbà tí Kéèsì jẹ́ olúùlú ti Ìgbèyìn. Láyé àtijọ́ ni mò ń sọ o. Àmọ́ nígbà tó yá, ibi tó ń pè ní Ìgbèyìn, nígbà tí Aláké, ìlú tó ń jẹ́ Aké wà lára Ìgbèyìn náà nígbà yẹn. Nígbà tí Aláké wá gba gbohun tó ń pè ní ilẹ̀ Ìgbèyìn lẹ̀ lọ́wọ́ ọ̀nà à ń fi ọgbọ́n sọ ara ẹni di òòṣà kékeré tí Òjòkó tí wọ́n pè ní ọba Kéèsì tó ṣe nípasẹ̀ ọ̀rọ̀ àgbàdo òṣàgbàdo. Bí mo ṣe ṣàlàyé ẹ̀ nìyẹn tó bá wà pẹ̀lú mi ní alẹ́ ìjẹta nígbà tí à ń ṣe ètò yìí. Mo ní àwọn wọ̀nyí ni wọ́n gbìyànjú àti ẹ̀yìn àwọn Aké gbìyànjú àti mọ àṣírí kí nìdí tó fi jẹ́ pé Kéèsì nìkan nígbàdo ti ń hù. Kí ló tán sọ wípé èèwọ̀ ni Kéèsì nìkan nígbàdo ti lè hù, èèyàn ò lè gbin àgbàdo níbòmíì kó hù. Aké ló wá tú àṣírí wípé ṣe ni wọ́n máa ń bọ àgbàdo ní Kéèsì kí wọ́n tó tà á síta. Ṣé àgbàdo téèyàn sì bọ̀ kò lè hù? Ìyẹn bẹ́ẹ̀. Èyí tó tún fara jọ ni wípé ogun láàrin Kéèsì àti Aké wáyé tó kan ibi tó ń pè ní Ìtòkú àti ibi tó ń pè ní Ọ̀bà. Ogun yìí òun ló wá mú kí agbára kúrò ní Kéèsì kó padà sáké. Ohun tí mò ń sọ rèé, ṣe rí ńgbà tí Kéèsì jẹ́ olúgbèyìn, Aké náà wà láké o tó ń jẹ́ Aké tí ì sì ṣèlú kékeré. Nínú àwọn àlàyé tí mo ṣe ni pé ìlú tó lààmìlàaka lára àwọn ìlú tó lààmìlàaka jù láyé àtijọ́ tí ò ṣe fọwọ́ rọ́ tì sẹ́yìn nínú ìtàn Yorùbá òun ni Aké. Ara ẹ̀ ní Òkò nílẹ̀ Ẹ̀gbá. Ẹ lè gbọ́ tọ́pọ̀lọpọ̀ òpìtàn sọ wípé Ẹ̀gbá àwọn ìlú ńláńlá ò sí lẹ́gbàá láyé àtijọ́, àwọn abà kéékèèké mo ti máa ń gbọ́ táwọn ẹlòmíì máa ń sọ. Ìwọ̀n bá bí tí wọ́n mọ ọ̀rọ̀ dé òun ló jẹ́ kí wọ́n máa sọ bẹ́ẹ̀. Látijọ́ àwọn ìlú àwòṣífìlà ń bẹ nílẹ̀ Ẹ̀gbá. Ìní tí mò ń sọ rèé, títí di nǹkan bí ọdún 1826, 1827 àwọn ìlú àwòṣífìlà ń bẹ nílẹ̀ Ẹ̀gbá. Àwọn ìlú tí kì í ṣe abúlé tó jẹ́ ìlú tẹ́ lè sọ pé nírú láyé ìgbà yẹn lọ́hùn tẹ́ lè pè ní city, ìyẹn ẹrù city tiwọn ó wà. So you can help share this program so that other people can join. Though later a máa gbé sórí O2 TV lórí YouTube kí àwọn èèyàn bá lè wò ó. So nígbà tó yá, tẹ́ ẹ bá gbàgbé mo ní àwọn Àgbẹ̀yìn nìkan náà ń jẹ́ Ẹ̀gbá. Ìdí náà sì pé wọ́n lẹ́gbàá ni wípé láyé àtijọ́ bí èèyàn bá sáwọ gbòògbèyìn, irú ẹni bẹ́ẹ̀ bí ò bá ti bóró lọ lọ́dọ̀ ológbò jẹun, a jẹ́ pé ó ti làmìlàkà nìyẹn. Kò tún sí bàbá ọmọ kan tó lè wọnú gbòògbèyìn wá mú padà. Ìbáàjẹ́rú tó bá ti lè wọ gbòògbèyìn ó gbòmìnira nìyẹn. Torí wọ́n á gbà tọwọ́ tẹsẹ̀, ẹ̀ sì lè padà wá mú mọ́, ó ti dẹ̀gbá nìyẹn, ó ti dára Àgbẹ̀yìn. So nígbà tí wọ́n ń gba àwọn èèyàn yìí
táwọn èèyàn ń gbòmìnira láwọn èèyàn fi gbogbo agbára wọn yọ́ bọ́rọ́ bọ́ sílẹ̀ gbá. ìdí tí wọ́n fi ń pè wọ́n lẹ́gbàá nìyẹn. wọ́n gba àwọn èèyàn wọlé sọ́dọ̀ wọn, wọ́n bá sì wọlé sọ́dọ̀ wọn ẹ lè mẹ́ni yẹn kúrò ńbẹ̀ mọ́. àmọ́ nígbà tó yá a rí àwọn tá a mọ̀ síjọba Gbàgùrá, a rí àwọn tá a mọ̀ síjọba Òkè Ọ̀nà, a rí ìjọba Òwu, a sì rí ìjọba Ìbàrà. mo ti sọ nínú apá àkọ́kọ́ wípé láti Ifẹ̀ ni Ṣòro-Pàṣán ti bí ọmọkùnrin tí ẹni tó ń pè ní Onímọ̀dé bí fún un, tá a tún ń pè ní Mọ̀nidẹ̀ tó bí fún un. ọmọkùnrin tán bí fún yìí òun ni wọ́n fún ní gbogbo ọlá àṣẹ padà nífẹ̀ẹ́ láti padà sórí ilé Aké, sí ilé Kétu. ìgbà tó ń lọ ilé Kétu ó wá mú àbúrò rẹ̀ tí wọ́n ń pè ní Aláké dání. ìtàn sọ wípé Onímọ̀dé náà ló bí Aláké fún Ọlọ́fin nífẹ̀ẹ́. ìtàn míì sọ wípé àbúrò ni Aláké jẹ́ fún ìyá Alákétu, ṣùgbọ́n ọ̀nà jìn torí Alákétu fúnra ẹ̀ tí wọ́n bí ó dàgbà dáadáa ju Aláké lọ. ó lè jẹ́ pé bàbá tó bí ìyá tiẹ̀ ló bí Aláké, àmọ́ ìyá míì ló bí Aláké fún Ọlọ́fin tó bí ìyá Alákétu. àmọ́ yòówù tí ìbàjẹ́ ń bẹ̀, ohun tó túmọ̀ sí ni wípé inú ilé tí wọ́n ti bí Alákétu ní Ifẹ̀ náà ni wọ́n ti bí Aláké. iṣẹ́ kásìhun aṣọ òfì ni Aláké yàn láàyò nígbà tó wà ńfẹ̀. iṣẹ́ yẹn náà ló mú padà lọ nígbà tó tẹ̀lé ẹ̀gbọ́n rẹ̀ ọkùnrin lọ síbi tó ń pè nílé Kétu. àmọ́ ńgbà tó ń lọ wọ́n kọ́ dúró níbi tó ń pè lókè àtà, wọ́n kúrò lókè àtà wọ́n dúró níbi tó ń pè létí Ọ̀yán. lẹ́yìn ẹ̀ ni wọ́n ṣẹ̀ṣẹ̀ wá dúró ní ibì kan ṣáájú ibi tó ń pè ní Àkàbà Àdẹ̀nà nílé Kétu kán tó ṣẹ̀ṣẹ̀ wá padà dé Kétu. ìtàn sọ pé ńgbà tí wọ́n dé Kétu, Alákétu ń ṣàkóso, àwọn ọmọ rẹ̀ ń bọ́ sóyè. Alákétu bá wá kúrò lóyè títí tí wọ́n á fi jẹ Alákétu míì, Aláké ni ó délé. àmọ́ ńgbà tó yá wọ́n nígbà tó di ìpele keje, ìyẹn ìran keje tí wọ́n ti wà ní Kétu ni Aláké ní tò òun náà wà bí kan tí àwọn náà fìdí lé. ìyẹn túmọ̀ sí pé ṣẹ́rí pé ó ti di ìran ìpele ìpele, àwọn náà ti wá pọ̀. á wò pé ó dáa káwọn náà wábi táwọn á máa gbé. ẹ̀bí Alákétu ṣe ti ní orúkọ fúnra ẹ̀, Aláké náà fẹ́ lórúkọ, ló mú kí Aláké àti gbogbo àwọn èèyàn wá kúrò níbi tá à ń pè nílé Kétu. wọ́n wá sọdá odò Ọ̀yán ni wọ́n fi débi tí wọ́n ń pè ní Ìbàràpá Ké. tẹ́ bá ń gbọ́ Òkè Ihò, láàrin kan bẹ̀ yẹn ni Ìbàràpá Ké wà. ibẹ̀ làwọn Aké kọ́kọ́ wà nígbà tí wọ́n kúrò ní Kétu. ìtàn ò sọ iye ọba tó jẹ́ ń bẹ̀ fún wa, àmọ́ ńgbà tó yá wọ́n kúrò ní Ìbàràpá Ké, wọ́n sún sí ọwọ́ ìsàlẹ̀, wọ́n rí odò ìyẹn ní ibi tó ń pè ní Etíná, ìyẹn etí odò Ọ̀nà. wọ́n rí kọjá, wọ́n wá ìṣẹ̀tẹ̀dó sáàrin ìgbèyìn, ìyẹn ibi tá à ń pè lórí ilé Aké. ìtàn sọ fún wa wípé ọba bíi 23 sí 25 ló jẹ lórí ilé Aké kí wọ́n tún máa bọ̀ lábẹ́òkúta ní nǹkan bí ọdún 1827 sọ́dún 1828 tí Aké dé sí ọ̀dọ̀ àwọn ìbátan wọn tá à ń pè ní Ìtòkò lábẹ́òkúta. ọ̀pọ̀lọpọ̀ ìpìtàn ló máa ń gbé àwọn nǹkan mọ́ra wọn, ṣùgbọ́n lónìí ẹ farabalẹ̀ jókòó pẹ̀lú mi, máa ń yànnà náà dáadáa kó lè yé wa bí ìtàn Ẹ̀gbá ṣe lọ. ṣẹ́rí tá a bá ń sọ̀rọ̀ nípa Aké, ẹ rí wípé nínú ohun gbogbo tí Yorùbá ń ṣe, nínú àwọn ọ̀nà ìgbà ìmọ̀ wọn láyé àtijọ́, ọ̀làjú wọn láyé àtijọ́, ìjọba ayé àtijọ́ àti ìmọ̀ ìjìnlẹ̀ ayé àtijọ́, kò sí èyí tí wọ́n ní dárúkọ Aké ńbẹ̀. báwọn àgbààgbà Yorùbá tí wọ́n wà nílé ìgbìmọ̀ aṣòfin ìlú kọ̀ọ̀kan látijọ́ tí wọ́n bá ń sọ̀rọ̀ ní tó ń pè ní ohun Ifẹ̀, tó bá sọ̀rọ̀ tó bá sọ bọ̀, wọn a máa rántí fi Aké àti Òkò sínú ohun tó ń sọ. ẹ gbọ́ tí wọ́n dárúkọ Aké, wọ́n dárúkọ Òkò, wọ́n dárúkọ Ọ̀là, wọ́n dárúkọ Ìlá. àwọn ìlú wọ̀nyí ò súnmọ́ra wọn, ṣùgbọ́n wọ́n ń pè wọ́n papọ̀
nítorí pé agbára ìmọ̀ àti òye tó wà nínú àwọn ìlú mẹ́rẹ̀ẹ̀rin láyé àtijọ́ bíi déédéé ló wà. Ìdí tẹ́ ẹ̀ fi lè sọ wípé Aké jẹ́ ìlú àná ni wípé bó bá jẹ́ ìlú àná kò ní hàn nínú àwọn ọ̀nà ìgbàṣe nǹkan àwọn ará ayé àtijọ́ àti ohun tó fi ń kira wọn nílọ̀. Ohun tí ìṣẹ̀lẹ̀ ní Aké, tí ìṣẹ̀lẹ̀ lóko, tí ìṣẹ̀lẹ̀ lọ́là, tí ò kí ń ṣẹlẹ̀ nílàá, gbogbo ẹ̀ náà máa mẹ́nubà tó bá ń sọ̀rọ̀ nípa ìkìlọ̀. Kì í sì sọ̀rọ̀ òní ni wọ́n ń sọ bẹ́ẹ̀, wọ́n ti ń sọ bẹ́ẹ̀ látayé ìgbọ̀n. Fi hàn pé ìlú àtijọ́ lóko, ìlú àtijọ́ ni Aké. Ẹ gbàgbé pé gbogbo wọn kórèjọ papọ̀, wọ́n jọ ń gbé lábẹ́ òkúta lónìí. Wọ́n ti wà lọ́tọ̀ọ̀tọ̀ tí wọ́n sì jẹ́ ìlú ńlá láyé àtijọ́. Ìyẹn bẹ́ẹ̀. Ìkejì, Ẹ̀gbá, Gbàgùrá. Tẹ́lẹ̀ rí mo ní Gbàgùrá ò kì í ṣe Ẹ̀gbá, Gbàgùrá ni Gbàgùrá ń jẹ́. Bí a ṣe ní igbó ògbèyìn là ní igbó àgùrá. Igbó àgùrá la ké kúrú tàbí tá a pààrọ̀ ẹ̀jẹ̀ tá à ń pè ní Gbàgùrá. Igbó àgùrá, Gbàgùrá, Gbàgùrá ní ń jẹ́ Gbàgùrá. That is Agura's forest. Inú igbó àgùrá, ìdí tá a fi pè ní igbó àgùrá ni wípé ọba tó lààmìlaka jù ní gbogbo àgbègbè yẹn òun ni Onídò Àgùrá nílùú tó ń pè ní Ìdó. Níbi tá à ń pè ní ìlú àgùrá, ní igbó àgùrá, ó tóbi débi wípé ìlú 24 ló wà bẹ́ẹ̀, 144 towns. Yàtọ̀ sáwọn abúlé, 144 towns ló scatter sí tó ń pè ní igbó àgùrá. Igbó àgùrá sì ní ààlà níbi tó ń pè ní odò Ògbèrè. Ó wá lọ bẹ́ẹ̀ títí tó fi lọ kan ibi tó ń pè ní odò Ọbà. Ó lọ bẹ́ẹ̀ lẹ́yìn ó wá lọ kan odò Ọbà. Ó lọ Úgbòrò débi tí odò Ọbà àti Ọ̀ṣun ti fẹnu kanra wọn báyìí. Bẹ́ẹ̀ ni ó tún kọjá ìdí ẹ̀, ó ń wo ibi tí wọ́n ń pè ní Ìkónífin lọ́ọ̀kan. Gbígbó àgùrá ṣe rí láyé àtijọ́ nìyẹn. Ó wá lọ bẹ́ẹ̀ gbogbo ibi tí Awẹ́ wà lónìí, gbogbo ibi tí Ọ̀yọ́ wà lónìí, gbogbo ibi tí Ìjàyè wà, títí lọ kan ojú odò Ògùn, fi Ìsẹ́yìn sápá òkè. Ó wá lọ bẹ́ẹ̀ títí tó fi lọ dé gbogbo ibi tí wọ́n ń pè ní Olókè Méjì. Àwèrú wà lọ́ọ̀kan. Gbogbo ibi tí mò ń sọ yìí igbó àgùrá ni. Igbó àgùrá ló dé gbogbo ibi tí à ń pè ní Ìlúgùn lónìí. Bẹ́ẹ̀ bá ti Ìbàdàn máa lọ sábẹ́kúta tẹ́ ẹ gbọ́ ọ̀nà àtijọ́, igbó àgùrá ló dé gbogbo bẹ́ẹ̀. Gbogbo ibi tí à ń pè lápáta lónìí nílùú Ìbàdàn, igbó àgùrá ló dé gbogbo bẹ́ẹ̀. Títí lọ bẹ́ẹ̀ wá kan gbogbo ibi tí ìgboro ìlú Ìbàdàn wà lódindi lónìí, igbó àgùrá ni gbogbo bẹ́ẹ̀. Lára àwọn ìlú tó wà nígbó àgùrá ní Podó. Orílẹ̀ Podó sì wà ń gbòòrò Ìbàdàn lónìí. Ara ìlú tó wà nínú ìgboro Ìbàdàn, nínú ilẹ̀ àgùrá, òun ni ìlú, mo gbàgbé orúkọ ìlú náà, ó wà níbi tí à ń pè ní Ìyàgànkú lónìí. Ọ̀kẹ́ gangan ló wà. Nígbà ayé bàbá Àyíjẹnkú Fọkànlàjà ni ìlú yẹn kúrò níbẹ̀. Àwọn ìlú bíi Mọ́kọ́lá ìlú ni láyé àtijọ́. Ẹ gbàgbé ohunkóhun tẹ́nìkan bá sọ, ìlú ni Mọ́kọ́lá láyé àtijọ́. Ìlú ni Ìjókòdó láyé àtijọ́. Ibi tí à ń pè lọ́jọ́wọ̀ lónìí, Ọ̀jọ́wọ̀ ni àpèjá. Ìlú ni nílẹ̀ Gbàgùrá. Ìlú ni Oòrùn nílẹ̀ Gbàgùrá. Ìlú ni Ìkòròdú Ìkèrèkú Ìwéré. Ìlú sì ni Ìkòrèkú Ìdàn. Gbogbo ẹ̀ ilẹ̀ Gbàgùrá ni títí tẹ́ fi dé Ìwó lódò Ọbà. Ilẹ̀ Gbàgùrá ni. Ṣùgbọ́n mo sọ lẹ́ẹ̀kan, mo níṣẹ́ rí àwọn ìlú tá à ń wí wọ̀nyí, wọ́n dúró lórí ọwọ́ ara wọn ní kọ̀ọ̀kan torí gbogbo wọn ló lọ́ba wọn. Ìlú tá à ń pè ní Ìká ó wà ńbẹ̀. Ọba sì ló ní Ìká tóun náà ní gbogbo ohun téèyàn ní. Àmọ́ wọ́n jọ ń ṣe ohun tó ń pè ní igbó àgùrá ni. Ìlú ní Ìbàdàn láàrin igbó àgùrá. Ìlú làkùfò láàrin igbó àgùrá. Ìlú làwáyè. Bẹ́ẹ̀ ni bí gbogbo wọn ṣe parapọ̀, mi ò sọ pé àwáyè ti Òwu o, àwáyè tòwú wà, àwáyè ti Àgbàgùrá wà. Ó wá jẹ́ lápapọ̀ wọ́n ní ìlú 104
144 towns olóparapọ̀ ló ń jẹ́lẹ̀ Gbàgùrá. Níbẹ̀ ọba méjì wá yọrí ọlá. Ṣẹ̀rí ẹni tí wọ́n ń pè ní Àgùrá, òun ló yọrí ọlá jù ni wọ́n ṣe ń pè ní Igbó Tàgùrá. Lẹ́yìn yẹn ni Onígbù wà tó jọba Àlúgùn. Òun náà ní àwọn ìlú títí ẹ̀. Òun ló tó fi ara kan Òkè Ọ̀nà, ṣe ló fi ara kan Òkè Ọ̀nà nígbà yẹn. Bí ẹ bá ti wá kọjá ọ̀dọ̀ ti Tẹ̀sókè, ẹ ti padà wọlé Ẹgbẹ̀yìn nìyẹn. Torí ẹ bá ti ń lọ sí gbogbo àgbègbè tó ń pè ní Olódó, Kéèsì lẹ́kàn yẹn olú ìlú Ìgbẹ̀yìn látijọ́. Ó sì lọ bẹ́ẹ̀ lọ́kàn odò Ògùn lọ́wọ́ ẹ̀yìn. Ó wá padà bẹ́ẹ̀ wá gba ẹ̀yìn lọ́kàn àwọn tí wọ́n ń pè ní Rẹ́mọ. Ó wá lọ fara ti ìlú tó ń pè ní Irọ̀, tóun jẹ́ ilẹ̀ Àwórì láyé àtijọ́. Mi ì lè sọ bó ṣe jẹ́ lónìí, pẹ̀lú láyé àtijọ́ ni mò ń sọ. Bí àwọn ilẹ̀ yẹn ṣe wà láyé àtijọ́ nìyẹn. Ìyẹn ti Gbàgùrá. Mo ti sọ ti Ìgbẹ̀yìn tó ní Àké, tó ní Kéèsì àti gbogbo àwọn ìlú tó parapọ̀ mọ́. Ìjẹun ní o, Ìjẹmọ̀ ní o, Ìtòkú ní o, Ọ̀bà ní o, Ẹ̀rùnwọ́n, gbogbo wọn bẹ́ẹ̀ yẹn bí wọ́n ṣe wà nìyẹn. Títí kan Ìkìjà, Ìpòró, Kéńtà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Kábíyèsí Elédùmarè. Ṣé ẹ gbàgbé pé ìtàn Ẹ̀gbá là ń bá bọ̀? Apá kejì ẹ̀ nìyí. A ti ṣe apá kínní. Ẹ ṣeun bàbá mi Hafiz Badru, káàbọ̀ sórí ètò yìí. Tí a bá wá ní ká wò ó, wọ́n pín ilẹ̀ Gbàgùrá sọ́nà méjì. Bí ìlú bíi 72 ló wà lábẹ́ Àgùrá fúnra ẹ̀, bíi 72 ló wà lábẹ́ Onígbù. Gẹ́gẹ́ bí bàbá AK Ajíṣafẹ́ ṣe sọ lọ́dún 1926. Ọdún 1926 ni wọ́n ti kọ́ bẹ́ẹ̀. Ṣùgbọ́n tí a bá ní ká lọ ní tààràtà, báwo lọ̀rọ̀ àwọn Ẹ̀gbá ṣe wá jẹ́ tí gbogbo wọn fi wá wà lójú kan? Ṣùgbọ́n kí n tó lọ síbẹ̀, mo sọ lẹ́ẹ̀kan pé ọ̀pọ̀lọpọ̀ àwọn yẹn máa ń sọ wípé àwọn ìlú kéékèèké àbí àwọn àbá kéékèèké ló wà ní Igbó Ẹ̀gbá láyé àtijọ́. Torí Igbó Ẹ̀gbá ló wá yíra padà sí Igbó Ìgbẹ̀yìn, ló yíra padà sí Igbó Ẹ̀gbá. Nígbà ayé Lísàbí, òun sì ni ìjọba àjọṣe tàbí àjùmọ̀ṣe ọlọ́rẹ̀ẹ́sọ̀rẹ́ láàrin àwọn ológun ló wáyé, tí Lísàbí fi ránṣẹ́ tó fi di ọ̀rẹ́ irú àwọn Ẹranko-Òtù lọ́jọ́. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn láti Ìkìjà àti àwọn míì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, wọ́n lọ bíi 21 tí wọ́n dá Sọ̀rẹ́dẹgbẹ́, ẹgbẹ́ ológun sílẹ̀. Ìmọ̀ǹgbà tó yá, wọ́n mú kó gbòòrò ló fi di tó ń pè ní ẹgbẹ́ Àáró. Láti inú iṣẹ́ ẹgbẹ́ ológun ni wọ́n fi bọ́ sínú iṣẹ́ ẹgbẹ́ Àáró. Kì í ṣe pé Lísàbí nìkan ló mọ̀ wípé àwọn fẹ́ ṣe àwọn iṣẹ́ kan. Gbogbo àwọn ọ̀rẹ́ ẹ̀ tí wọ́n jẹ́ jagunjagun tí wọ́n jẹ́ kọ́kọ́ mú ẹgbẹ́ olórógun yẹn ni wọ́n mọ̀ pé àwọn fẹ́ ṣe nǹkan. Àjọmọ̀ wọn ni. Olúkálùkù sì mọ̀ bẹ́ẹ̀ nílùú tó wà lábẹ́ ìṣàkóso ìjọba tiẹ̀. Gbogbo wọn náà mọ̀ bẹ́ẹ̀. So kì í ṣe pé Lísàbí nìkan. Ó kàn jẹ́ pé Lísàbí lákíkanjú tó wà nínú wọn. Wọ́n sì mọ̀ àwọn ọ̀rẹ́ ẹ̀ tí wọ́n darapọ̀ mọ́, tí wọ́n ní máa jó lọ mú wẹ̀ yẹn mọ̀, wọ́n sì mọ̀ gbàgbàrà ìṣepọ̀ tó. Ìdí tí wọ́n fi tẹ̀lé nígbà náà lọ́hùn ni. Wá yàtọ̀ sí yẹn, mò ń sọ̀rọ̀ nípa bí àwọn ìlú Ẹ̀gbá ṣe tóbi tó. Ẹ jẹ́ ká mú ní kọ̀ọ̀kan. Ìkan nínú àwọn aṣojú àwọn ajíhìnrere tó wà ní Ìbàdàn nígbà kan, ó ní òun rìnrìn àjò láti Ìbàdàn lọ sí Ìjẹ̀bú ní nǹkan bíi ọdún 18 jàre, ní nǹkan bíi 1856. Onígbà tó òun kọjá láàrin àwọn ìlú Ẹ̀gbá tí wọ́n ti di ahoro. Ó ní bó lè jẹ́ pé àwọn apá ibì kan wà tí igbó ti mú,
ṣùgbọ́n àwọn ibi tó jẹ́ àárín gbùngbùn ìlú ó wá mú oníkọ̀ọ̀kan pé orí ẹṣin lòun wà níjọ́ náà, òun sì ń kánjú bí ẹṣin òun ṣe lè sáré tó làwọn sáré nígbà táwọn ń rìn kọjá láàrin àwọn ìlú yẹn. Ó ní ṣùgbọ́n òun fi àkókò pín iye ìgbà tí òun fi ń la ìlú kọ̀ọ̀kan já. Ó wá ṣàlàyé tí n bá lè rántí dáadáa, ó ní òun kọjá nílùú tí wọ́n pè ní Oòrùn láàrin ìṣẹ́jú 10. Bí ẹṣin bá ń sáré kútùpà níbi tó ṣe lè sá dé, ó kéré tán ó yẹ kí ẹṣin lè sáré kìlómítà 50 ní wákàtí kan. Ìyẹn túmọ̀ sí pé ohun tó ń sọ ni pé apá ibi tó kù tí èèyàn sì lè rí nígbà náà nígbà tó ń kọjá ní Oòrùn tó bí kìlómítà 5 ní gígùn. Bí èèyàn bá mọ ìlú Ìbàdàn dáadáa, ìrìn téèyàn ń rìn láti abẹ́ bíríìjì Ìwó Road síbi tí à ń pè ní Adégbàyí, òun ní kìlómítà 5. Òun ní kìlómítà 5. Bí ó ti hun kí ẹṣin wá rìn ní kékeré tó, bí ó bá ń gbéra tó ń sáré láti abẹ́ bíríìjì Ìwó Road sí ibi tí wọ́n ń pè ní Adégbàyí, kò lè gbá ju bí ìṣẹ́jú 10 náà lọ tí ó fi débẹ̀. Kò lè gbá jù bẹ́ẹ̀ lọ. Ìyẹn fi hàn pé nǹkan pè nílùú Oòrùn fífẹ̀rẹ̀ fẹ̀ tó láti bí Ìwó Road, ẹni bá mọ̀, síbi tá à ń pè ní Alákíá, Adégbàyí. Tó bá jẹ́ pé Èkó lẹ́yìn tẹ̀ ń gbọ́ mi wà, ohun tí wọ́n ń sọ ni wípé fífẹ̀ ó tó láti ibi tí à ń pè ní Òṣòdì sí Dọ̀pẹ̀mú. Òṣòdì sí Dọ̀pẹ̀mú bí kí ẹ máa wòyàn àpájà lọ́ọ̀kan. Bó bá jẹ́ pé Àkúrẹ́ lẹ́yìn wà tẹ̀ ń gbọ́ mi, ohun tí wọ́n ń sọ ni wípé ó tó kéèyàn gbà láti Ìyànà Alágbàká kéèyàn dé St. Peter. Ilé ìwé tó ń pè ní St. Peter ní Ọba Adéṣidà Road, ó tó bẹ́ẹ̀. Tó bá sì jẹ́ pé irú Oǹdó lẹ́yìn wà tẹ̀ tí ń gbọ́ mi, ohun tí wọ́n ń sọ ni wípé ó tó kéèyàn gbà láti ibi tó ń pè ní Adéyẹmí Yunifásítì lónìí dé oríta ibi tá à ń pè ní gáràjì Ìbàdàn. Bí ó bá jẹ́ pé Abẹ́òkúta lẹ́yìn tí ń gbọ́ mi, ohun tí wọ́n ń sọ ni wípé ó tó kéèyàn gbéra láti Láfẹnwá sí Ìtọ̀ṣìn. Bó bá jẹ́ pé Ìlọrin lẹ́yìn tí ń gbọ́ mi, ohun tí à ń sọ ni pé ó tó kéèyàn gbéra láti roundabout ní Challenge, tàbí kí n sọ pé níwájú Queen School, kéèyàn gbéra láti bẹ̀ kó wá tààràtà sí Táíwò Ìsàlẹ̀, oríta Táíwò Ìsàlẹ̀. Ó kéré jù ni mò ń fi ṣe ó tó bẹ́ẹ̀. Tó bá jẹ́ pé Adé Èkìtì lẹ́yìn wà, á jẹ́ pé ó tó rìn tí ẹ ń rìn láti ọjà gangan padà síbi tó ń pè ní Fàjuyì, ó tó bẹ́ẹ̀. So bí àpẹẹrẹ díẹ̀ tí mo fi lè mú wá ní ìyẹn ìlú Oòrùn, wọ́n wá ní Oòrùn yìí wá jẹ́ èyí tó kéré lára àwọn ìlú tí ó ti dahoro ń gbà yẹn. Ìlú kejì tí Ivan E.C. Ivan tó ṣàlàyé pé ṣàpèjúwe pé òun sáré gba inú ẹ̀ kọjá pẹ̀lú ẹṣin òun nígbà náà lọ́hùn yàtọ̀ sí Oòrùn ní ìlú Ìdúmọ̀pá. Ó ní ìṣẹ́jú 15 lòun fi kọjá nínú Ìdúmọ̀pá. Ìyẹn túmọ̀ sí pé ìyẹn fẹ́ gùn kìlómítà 8. Ó nígbà tó wọn á kọjá láàrin ìlú tó ń pè ní Ìjà, 20 ìṣẹ́jú ló gba òun láti kọjá níbẹ̀. Ó lóun ò dúró pé òun ṣe kútùpà lórí ẹṣin òun torí òun kánjú lọ ṣe nǹkan níjẹ̀bú Òde ni. Ó ló gbọ̀n lógún ìṣẹ́jú. Ìyẹn túmọ̀ sí pé gbígbòòrò ìlú Ìkìjà láàrin kìlómítà 8 sí 10 ni. Ìkèrèkú ó lóun gbabẹ̀ kọjá, ó ní láàrin wákàtí ìṣẹ́jú 4, ìṣẹ́jú 10 náà lòun lò ní Ìkèrèkú. Ó wá ṣàlàyé pé níbi tí Ìkìjà tóbi tó, wípé odi tó yí ká géètì ìyẹn ẹnubodè 6 ọ̀tọ̀ọ̀tọ̀ ló ní. Ó nítorí nígbà míì òun farabalẹ̀ padà wá sí Ìkìjà, ó ní gbogbo ẹnu géètì yìí sì ló ní orúkọ kọ̀ọ̀kan. Ó ní bodè tó jẹ́ ti Òde wà ńbẹ̀, ìyẹn èyí tó lọ sọ́nà Ìjẹ̀bú Òde. Ó ní bodè ti Ìkèrèkú wà ńbẹ̀, ìyẹn tó kọjú sí Ìkèrèkú. Bodè Ọjọ́ tó ń pè ní bodè Ìbàdàn náà wà ńbẹ̀.
ó ní bodè Olísà tàbí bodè Ìláwó, ìlú kan wà tó ń pè ní Ìláwó, ó ní ìyẹn náà wà ńbẹ̀. Ọ̀nà ẹ̀gàn wà, ìyẹn bodè tó lọ sí oko àwọn ará Ìkìjà. Bodè ọba náà sì wà, ìyẹn ibi téèyàn lè gbà padà sáàfin tí wọ́n bá fẹ́ bá ààfin jáde sí ẹ̀yìn ìlú tí wọn ò ní wá sáàrin gbùngbùn ìlú, ó ní ìyẹn náà wà. Ó jẹ́ ẹnu bodè mẹ́fà kí ìlú kan tó ní bodè mẹ́fà. Mo sì ti gbọ́ tí ọ̀pọ̀lọpọ̀ sọ pé àwọn àbà kéékèèké lásán làwọn ìlú wọ̀nyẹn, ṣùgbọ́n pẹ̀lú àpẹẹrẹ yìí ó fi hàn pé wọn kì í ṣe àwọn àbà kéékèèké, wọ́n sì fi gbogbo ara súnmọ́ra, wọ́n tún jìnnà. Fàpẹẹrẹ ìlú tó ń pè ní Ìjẹun, kìlómítà 4 ni sí Aké, máìlì 4 ni sáké, ìyẹn bíi kìlómítà 6 ó lé pẹ́sẹ́pẹ́sẹ́ sí ìlú Aké. Ìlú Ìgbórè láti Aké dídí ọjọ́ kan lèyìn ó fi rìn láti Aké sí Ìgbórè. Béèyàn bá wá fẹ́ lọ sí ìlú Rẹ́mọ tó súnmọ́ Ìgbórè jù, wákàtí 3 péré òun lèyàn á fi rìn. Ìtàn wa sọ fún wa wípé ìlú Ìkìjà, ìlú ìlọ́po 2.5 ní títóbi ìlú Aké. Ìyẹn kéèyàn bá mú ìlú Ìkìjà ní ìlọ́po 2.5 pọ̀, ìyẹn ìlú Ìkìjà tó ní géètì 6, a sọ pé gbígbòòrò ẹ̀ tó bíi kìlómítà 8 sí 10. Tí a bá papọ̀, wọ́n ní gbígbòòrò Aké tó rú ẹ̀ 2.5. Bí àwọn ìlú Ẹ̀gbá ṣe rí láyé àtijọ́ ni wọ́n tóbi, wọ́n gbòòrò. Aláwọn tó ń ṣe kéékèèké náà o, ṣùgbọ́n gbogbo wọn ni wọ́n ní olórí wọn. Kò sí kankan náà àwọn ìlú yẹn tí ò ní olórí wọn. Kì í ṣe ọ̀rọ̀ òní la bẹ̀rẹ̀ sí ní di pé ọba wà lórí ìlú kọ̀ọ̀kan. Bí wọ́n ṣe ń wà láyé àtijọ́ náà nìyẹn o. Ẹni tó tẹ̀lú dòun lórí ìlú ẹ̀ ń lọ bá bẹ̀ láyé àtijọ́. Wọ́n bá sì ti parapọ̀ tán di 2 mẹ́ta, ọba náà ni wọ́n máa ń jẹ́. Ó kàn jẹ́ wípé wọ́n máa ń kóra wọn jọ, wọ́n á jọ ṣe nǹkan papọ̀, wọ́n á wá fi ọlá sí èyí tán bá gbà pé bóyá nínú ìlà wọn àbí ìran wọn jẹ́ ẹ̀gbọ́n àgbà. Wọ́n ń fi àgbà fẹ́ nìkan láyé àtijọ́. Ẹni tán bá fàgbà fún yẹn, òun ló máa ń dún gbọmọgbọmọ. Nígbà yẹn sì rèé, kò pọn dandan kí àgbà jẹ́ ẹni tó jẹ́ àgbà nínú ìtàn. Ó lè jẹ́ ẹni tó ní jẹ́ àgbà lásìkò yẹn gangan, tójú òun ló dàgbà jù tó ní ìrírí jù, òun ni wọ́n ní ẹ jẹ́ kó bójútó, àgbàlagbà ni. Bọ́rọ̀ Ẹ̀gbá ṣe jẹ́ nìyẹn. Àmọ́ nígbà tí ó di pé ogun Ifẹ̀ kó Òwu túká, Òwu wá síbi tó ń pè ní ilẹ̀ Ògbèré, lórí ilẹ̀ wọn náà ni Ògbèré wà. Ìkan nínú àwọn ìlú wọn l'Ògbèré, bí ìkan nínú àwọn ìlú wọn ṣe jẹ́ Ẹ̀rùnmu, bẹ́ẹ̀ náà nìkan jẹ́ Ògbèré. Díẹ̀ lára Òwu wà l'Ẹ̀rùnmu, àwọn púpọ̀ wá lọ s'Ògbèré. Ògbèré dìlú ńlá lẹ́sẹ̀kẹsẹ̀. Ìkan nínú àwọn ìlú Gbàgùrá ní ìlú tó ń pè ní Ìbàdàn. Ẹ̀rù wá bá ẹni tí wọ́n ń pè ní Olúbàdàn ńgbà náà lọ́hùn, tí wọ́n ń pè l'Olúkìrán. Òun ló wá ránṣẹ́ gbàmí sí àwọn jagunjagun Ifẹ̀. Kí nìdí tó fi ṣe bẹ́ẹ̀? Èyí tó fi ṣe bẹ́ẹ̀ ni wípé òun wò pé àwọn Òwu lágbára, wọ́n sì ti wá múlé tì òun lórí ilẹ̀ wọn. Kó má bàa dàbẹ́ ní wípé kó ń ba lè tẹ̀ sásá bí ààbò, kí wọ́n má bàa dàbẹ́ wípé wọ́n ó bínú. Ó wá dáná pẹ̀lú olówó Olúkìrán, ó fún un lọ́mọ obìnrin tí wọ́n ń pè ní Nǹkan. Àmọ́ ìtàn sọ pé ńgbà tó Olówú lọ sójú ogun, àwọn nǹkan kan wà tó ṣẹlẹ̀ tó kọjá agbára ẹ̀. Ìyàwó obìnrin tó ń jẹ́ Nǹkan, òun ni wọ́n padà fi dì. Àwọn Olúkìrán tó ń ṣe Olúbàdàn, ó gbà pé ẹni tó pa òun lọ́mọ, ó lè yín ìlú òun náà nígbà anytime. Ìdí tó Olúkìrán fi ránṣẹ́
ó ránṣẹ́ sí Olúkìrán, sí Lábọ̀sìndé nígbòòpara, ó ránṣẹ́ sí Olúkìrán ní agbègbè ẹrù wọn, àárín yẹn ni wọ́n wà nígbà náà. Kábíyèsí Elédùmarè, ẹ jẹ́ kí n ṣe báyìí náà, ẹ jẹ́ n ṣe báyìí. Ọmọdé yìí, ẹ jẹ́ kí n fi kíní sí iná, torí ó dàbẹ̀ ń pé iná yẹn ti lọlẹ̀, ká ba lè gbádùn ara wa dáadáa. Ṣé wá rí ránṣẹ́ tí Olúkìrán ránṣẹ́ sí àwọn jagunjagun Ifẹ̀ tó wà ní Gbọ́-Ẹ̀gbá àti Gbó-Ìparà, òun ló mú kí ọ̀rọ̀ ogun tó lé àwọn Ẹ̀gbá kúrò níbi ilé wọn kó wáyé. Ohun tí mò ń sọ rèé. Ṣé rí Olówu? Ṣé ẹ gbàgbé pé àwọn Ifẹ̀ ṣẹ̀ṣẹ̀ tú ìlú ẹ̀ ká, wọ́n sì wà ní Ògbèrè, wọ́n fi Olówu míì jẹ síbẹ̀. Ṣùgbọ́n Olówu tí wọ́n fi jẹ nígbà náà kì í tì ṣe bí ẹni fọba jẹ ní tààràtà. Ìdí ni pé ìtàn sọ wípé nígbà tí Òwu tún jọ sí, wọ́n tọ́jú adé sọ́wọ́ ẹnìkan. Ṣùgbọ́n ẹni tí wọ́n fi jẹ Olówu yìí, ọmọọba ni, jagunjagun ni, ó sì fẹ́ fìdí ìlú ẹ̀ padà múlẹ̀ padà bó bá ṣe ṣe kó lọ padà gba orílẹ̀ Òwu. Àmọ́ ọ̀rọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni. Ogun kan wá ṣẹlẹ̀ láàrin àwọn ìlú kan àti ìlú tó ń pè ní Kúta. Wọ́n wá ránṣẹ́ sí ẹni tó jẹ́ Olówu níbí, òun wá lọ orí kọjá odò ọba pẹ̀lú àwọn tó wà ní Kúta. Wọ́n jọ wá lọ ja ìjà yẹn. Ìjà yẹn ni wọ́n ti ń padà bọ̀, ni wọ́n ń lọ lákọ̀ọ́kọ́ lódò ọba ò jẹ́ wọn kọjá, ni wọ́n jọ pínwùn. Ìgbà tó wá ń padà bọ̀ ló fi di pé wọ́n fi ọmọ Olúbàdàn rúbọ sódò. Ìdí tó jẹ́ kó Olúbàdàn ó pe àwọn jagunjagun Ifẹ̀ ìjọ́sí pé ẹni tẹ́ ẹ dá sẹ̀ríà fún ìjọ́sí, ó ti kọ́ bọ̀ èmi náà lójú, ẹ má bọ̀. Torí bí mo ṣe ń wò yìí, ó dàbà ń pé ogun ló fẹ́ jà, ẹ wá ràn mí lọ́wọ́. Ìdí tí àwọn jagunjagun Ifẹ̀ tí wọ́n jẹ́ Ajagunta táwọn ń gbé ní Gbọ́-Ẹ̀gbá pẹ̀lú Gbó-Ìparà tí wọ́n fi sún wá síbi tá à ń pè ní Ìbàdàn. Àmọ́ ńgbà tí wọ́n wá, kì í ṣe pé gbòòrò Ìbàdàn náà lọ. Wọ́n wà lágbede méjì ibi tá à ń pè ní Ògbèrè àti Ìbàdàn. Wọ́n dúró níbi tá à ń pè ní Oríta Àpòdó. Nígbà tí wọ́n padà wá sí Ìbàdàn, bàbá tó ń pè ní Lábọ̀sìndé òun sì wà lójú ogun. Pé pípè tí wọ́n pè òun wá sí Ìbàdàn, òun kọ́kọ́ fẹ́ lọ yanjú ogun kan. Nígbà tóun bá dé, ojú ogun yẹn lòun ti ń bọ̀, yìí tí a fi padà sí Gbó-Ìparà ló fi gba ọ̀nà ẹ̀yìn wọlé sí ibi tí àwọn tó kù wà lóríta Àpòdó náà sọ pé ó wọlé láti Ìlékùrọ́ nígbà tó ń tojú ogun bọ̀. Ṣùgbọ́n Máyẹ̀ jẹ́ àgbà jagunjagun. Bí wọ́n ṣe gbà fún Máyẹ̀ tó di olórí àwọn jagunjagun tó sún wá síbi tá a lè pè ní Oríta Ògbèrè sí Oríta Ìbàdàn ni. Bó ti hùn kí ó wá rí, ìpìlẹ̀ Ìbàdàn ni mo mẹ́nubà kékeré yẹn, ìyẹn Ìbàdàn tá a wà lónìí. Ìgbà tí wọ́n dé, Òwu wá rí gbà kó tó báyìí. Nǹkan tó ṣẹlẹ̀ nìyí, kì í ṣàwà. Odò ló béèrè igbá, odò ló béèrè àwo. Ó dáa kẹ́ ẹ lè mọ̀ wípé a ò ní kínníkínní kan, a sì bẹ́ẹ̀ nìkan kan jà. Àlàáfíà là ń wá, bí tá a wà yìí, ká roko ká jẹun, òun la bá wá. Ni Òwu bá mú ọkọ́ àtàdá títún, wọ́n wá fi ṣàdéhùn láàrin àwọn tí wọ́n jẹ́ àgbààgbà Ìbàdàn bẹ̀rẹ̀ yìí nígbà náà lọ́hùn pé kò ní síjà o, ká jẹ ká mu ni. Ọkọ́ àtàdá nìkan la fẹ́ lò. Ṣe rí pé kò sí ìbọn, kò sí idà ńbẹ̀.
òun náà fi ṣàdéhùn. ọkọ́ àtàdá yẹn náà ni wọ́n tún padà fi ṣàdéhùn láàrin àwọn àti Ṣódẹkẹ́ nígbà tí wọ́n dé Ẹ̀gbá. àmọ́ à ń bọ̀ ń bẹ̀ ní pẹ̀lẹ́pẹ̀lẹ́. ṣùgbọ́n nígbà tó yá Òwu kíyèsí wípé àwọn tí wọ́n dé yìí ohun tó wà nínú wọn ni wípé bí wọ́n ṣe fọ́ ilé ìjọsìn ìyẹn orílẹ̀ Òwu bẹ́ẹ̀ náà ni wọ́n máa padà tún fọ́. Lòwu fi wá wò ó pé ó kúkú dáa káwọn rìn jìnnà ló jẹ́ kí Òwu sún. àmọ́ gbogbo ìgbà tá à ń sọ yìí ohun tó ń pè ní ilẹ̀ Ẹ̀gbá tàbí Abẹ́òkúta ti wá di ṣìṣe bó ṣe rí nìyí. lọ́dún 1825 náà ti pa ìlú Òwu run. ìgbà tó di ọdún 1826 sí 1827 ògbèrè ti wà. wọ́n ti ránṣẹ́ àwọn lẹ́yìn tógun ti parí ní Òwu àwọn jagunjagun fẹ̀ yìí wọ́n wá lọ fi ara wọn wọ́n ti bẹ̀rẹ̀ sí ní ṣe ohun tó ń pè ní òwò ẹrú. wọ́n wá ń bẹ̀rẹ̀ sí fi ogun jà àwọn ìlú tó jẹ́ tilẹ̀ Ẹ̀gbá lórúkọ pé wọn ò fọwọ́sowọ́pọ̀ nígbà tí Òwu ń bá wọn jà. àmọ́ ẹ ti rí i pé ó kọjá wọn fọwọ́sowọ́pọ̀ àbí wọn ò fọwọ́sowọ́pọ̀. ó ti di ọ̀rọ̀ olówó àtọ̀rọ̀ ajé. àwọn tí wọ́n gbà wọ́n sílé gan wọ́n ó wá ọ̀nà kan ṣá láti lè gbógun jà wọ́n. ohun tó fà á gan-an tí Ẹ̀gbá fi bẹ̀rẹ̀ sí ní sọ wípé ó dàbí pé bí wọ́n ṣe ń gbógun jà wá yìí ìlú kọ̀ọ̀kan ni wọ́n á fìdí sí ìlú kan wọ́n á wá ti bẹ̀ bá ìlú kejì jà. ìyẹn túmọ̀ sí pé wọ́n ń ṣe wọ́n ní kóńkó jábélé. ìgbà yẹn náà wá ronú padà sí ọ̀rọ̀ Lísàbí. torí gbogbo àtà ń sọ yìí Lísàbí ti jagun gba Ẹ̀gbá sílẹ̀ kúrò nù hílàhílo Ọ̀yọ́ látọdún 1775. bí ẹ bá wá kà á látọdún 1775 sọ́dún 1925 50 years nìyẹn tẹ́gbà ti ń wà lórí ọwọ́ ara wọn. wọ́n wá wò ó wípé àwọn àjọṣepọ̀ àwọn táwọn gbà láàyè tí àwọn wọ̀nyí ẹ mọ̀ pé wọ́n ti jẹ́ kí àwọn èèyàn wọnú ara wọn. bí bàbá Máyẹ̀ bá wà ní Ẹrùn wọn lónìí tó bá ti di ọ̀la àgbègbè Ìjẹun náà wà tó bá di ọ̀túnla wọn láwọn abẹ́mẹ̀rẹ̀ jà. bọ́n bá wá rí i pé Ẹrùn wọn táwọn wà lọ́dọ̀ ẹ̀ tí wọ́n rí i wípé kò fara mọ́ Ẹ̀mẹ̀rẹ̀ táwọn fẹ́ lọ bá jà wọ́n á wá fàdí sẹ́yìn máa bọ̀ lọ́nà Ìkìjà. wọ́n á ní Ìkìjà ṣe ohun kan wọ́n á wá lọ bá Ìkìjà jà. láti Ìkìjà wọ́n á sọ fún wọn wípé àwọn ò wá bá yín jà tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí o. Ìkèrèkú ló sọ wípé báyìí lẹ́ṣẹ̀. Ìjẹun ló sọ pé báyìí lẹ́ṣẹ̀. ó dáa Ẹrùn wọn ni Ìjẹun ni Ìkèrèkú ni Ìtòkú ni ẹjẹ́ àpawọ́pọ̀ kájọ bá wọn jà. lẹ́yìn tí wọ́n bá wá ṣe bẹ́ẹ̀ tán wọ́n á padà sọ́dọ̀ Ìkìjà. wọ́n ti tú àwọn ìlú márààrún yẹn wọ́n wá padà wá bá Ìkìjà náà wọ́n á tú bí wọ́n ṣe ń ṣe nígbà yẹn torí pé àwọn fẹ́ ta ẹrú. bó lè jẹ́ pé gbogbo àtàwọn wòye wọ́n ti ní kówó ẹrú máa jẹdò lọ mú mi o síbẹ̀ wọ́n fà kékọ́rí àwọn èèyàn wa ò gbọ́. ẹ jẹ́ ká gbà wípé bọ́n ṣe ń ṣe láyé àtijọ́ òwò táwọn mọ̀ nìyẹn. bóyá ìdí tí wọ́n fi tẹpẹlẹ mọ́ nígbà náà nìyẹn. àmọ́ ju gbogbo ẹ̀ lọ ṣe mọ̀ pé à ń ṣàlàyé bí ìtàn Ẹ̀gbá ṣe jẹ́ òun ni. gbogbo àwọn tí wọ́n wá jẹ́ Ẹ̀gbá àgbèyìn lọ́dún 1827 wá pinnu wípé torí pé àwọn wà ní ọ̀tọ̀ọ̀tọ̀ ni wàhálà yìí ṣe ṣẹlẹ̀. ká sọ pé àwọn wà lójú kan táwọn pọ̀ á jẹ́ pé bí ìlú ẹyọ kan bẹ́ẹ̀ ni ká fẹ́ bá wọn jà ìlú ẹyọ kan ní gbogbo àwọn á jẹ́ àwọn adẹ́dẹ̀dẹ̀ àwọn á kojú ẹnìyẹn náà lẹ́ẹ̀kan náà. tó bá jẹ́ bẹ́ẹ̀ Aláké ìgbà yẹn wá ránṣẹ́ sí àwọn tó wà ní Ìtòkò tí wọ́n ti ń gbé ní àyíká Òkè Olúmọ. àwọn yẹn ni wọ́n sọ wípé àyè wà kí wọ́n máa bọ̀. ìdí tí Aké àti gbogbo àwọn tó ń pè ní Ìgbèyìn tí wọ́n fi sún wá síbi tí Abẹ́òkúta wà lónìí nìyẹn. àmọ́ àwọn tó kù ti wà ńbẹ̀. ẹ má gbàgbé pé lódì kejì odò Ìbàrà wà ńbẹ̀ tó jẹ́ orílẹ̀ Ìbàrà gangan tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí ó wà lódì kejì odò. lẹ́yìn wọn bí ìlú tó ń pè ní Ìbẹ̀rẹ̀kòdó wà bẹ́ẹ̀ bá dé ìlú tó ń pè ní Gbọ́ra lónìí
láàrin ìlú gbọ́ra ìbá ti fẹ́ yà báyìí gbogbo irun tẹ́ ń wò lọ́wọ́ ọ̀tún àtòsí yín lọ bẹ́ẹ̀ yẹn Ìbẹ̀rẹ̀kòdó nìyẹn. Ibi tó ń jẹ́ Ìbẹ̀rẹ̀kòdó gangan òun nìyẹn. Òun náà wà ńbẹ̀ tó dá dúró gẹ́gẹ́ bí ìlú tó lọ́ba tiẹ̀, ìyẹn Ìbẹ̀rẹ̀kòdó. Ṣẹ̀rẹ̀ pé wà lẹ́yìn kùlé, òun ló wá ní gbogbo ilẹ̀ bẹ́ẹ̀ máa bọ̀ tó fi wá kan Ìbàrà lẹ́yìn. So bá sọdá odò Ògùn sọ́wọ́ òsì báyìí, gbogbo ibẹ̀ yẹn, ibẹ̀ wá ni àwọn tí wọ́n wá láti ilẹ̀ Ẹ̀gbá ni wọ́n dúró sí láyìíká òkúta tí wọ́n ń pè lólùmọ̀. Bí Aké ṣe dé Abẹ́òkúta nìyẹn láàrin ọdún 1827 sí 1828 làwọn ti débẹ̀, kí ṣọdún 1830 báwọn èèyàn ṣe ń sọ. Ìgbà t'Áké sún bẹ́ẹ̀ náà l'Òkó sún. Ṣe rí i pé wọ́n ti di méjì, gbogbo wọn sún síbi tó ń pè l'Abẹ́òkúta lónìí. Ẹ lọ wò ó, ẹ rí i pé ẹ bá ti kúrò l'Áké, tẹ́ ti kúrò ní Aké báyìí, bẹ́ẹ̀ ṣe ń gbójú sókè, Òkó náà lè máa wò lọ́ọ̀kan. Wọ́n tẹ̀léra wọn, fara tíra wọn náà ni. Ìfún láàrin Abẹ́òkúta lónìí. Ṣùgbọ́n ṣe mọ̀ pé gbogbo ibi tó ń pè nílẹ̀ Ìbàdàn lónìí, gẹ́gẹ́ bí mo ṣe sọ, gbogbo ẹ̀ igbó àgbùrá ni. Gbogbo àwọn ìlú tí mo kà lẹ́ẹ̀kan, tá a bá ti yọwọ́ àwọn tó jẹ́ titi Òwu lódì kejì odò Ògbèrè, tẹ́ bá ti bọ́ sódì kejì odò Ògbèrè síbí, ilẹ̀ gbàgbùrá lẹwà. Àwọn ìlú yìí ni wọ́n wá ń kóra wọn papọ̀ tí wọ́n kọ́kọ́ wá síbi tí wọ́n ń pè ní Ayẹyẹ. Ẹni tó kó wọn papọ̀ ńgbà yẹn náà ń pè l'Ógùndípẹ̀. Torí wípé ṣe mọ̀ wípé àwọn tí ń jọ ń ṣe àjọṣe tẹ́lẹ̀ rí, ẹ rántí ìgbà ayé Ìgbòho Olúṣàbí ní nǹkan bí 50 ọdún 50 years earlier ni wọ́n ti jọ ń ṣàjọṣepọ̀ tí wọ́n ti ń wo gbogbo wọn gẹ́gẹ́ bí Ẹ̀gbá ń sìn. Àjọṣepọ̀ ayé Líṣàbí ló mú kán wá sọ àti gbó àgbùrá o, àti gbó olóko o, àti gbó ògbèyìn. Wọ́n wá ń wo gbogbo ẹ̀ gẹ́gẹ́ bí igbó tó jẹ́ táwọn èèyàn bá ti gbọbẹ̀ wọ́n gbà wọ́n tọwọ́ tẹsẹ̀ ní ẹ ṣá máa pè ń gbó Ẹ̀gbá, ni wọ́n ṣe ń pè ń gbó Ẹ̀gbá. So àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí, àwọn méjì náà kọ́kọ́ sún. Ṣùgbọ́n nínú àwọn tán wá jẹ́ jagunjagun tán jẹ́ ẹ̀ṣọ́ Aké, ara wọn ni Ṣódẹkẹ́ wà. Láti lè wá fi ọkàn àwọn tí wọ́n wà ní ilẹ̀ Gbàgbùrá balẹ̀ wípé mímì kan ò ní mì yín, nígbà tí wọ́n wá fẹ́ máa kó wọn bọ̀, ẹni tí wọ́n ń pè ní Ògúndípẹ̀ tó ń kó wọn bọ̀, tóun jẹ́ ará ilẹ̀ Gbàgbùrá, òun ṣaláìsí. Ìdí tí wọ́n fi ránṣẹ́ sí Ṣódẹkẹ́ nìyẹn. Ṣódẹkẹ́ wá kó àwọn tí wọ́n pọ̀ yàmùrá yìí, ó wá kó wọn wá. Ìgbà tó kó wọn dé, gbogbo wọn wá parapọ̀, ló fi jẹ́ pé Gbàgbùrá di apá kẹta tó dé Ẹ̀gbá. Lára àwọn tí wọ́n wá sí àgbègbè àwọn ìlú kọ̀ọ̀kan tó jẹ́ ti ìlú Gbàgbùrá, lára àwọn tó jẹ́ Ìgbèyìn wà nú wọn o. Fápẹẹrẹ rántí pé ńgbà tí mò ń sọ nínú apá àkọ́kọ́, mo ní àwọn ará Aké dájọ́ sọ́jọ́ tí wọ́n fẹ́ kúrò l'Áké máa lọ sí ibi t'Olúmọ wà. Àmọ́ nítorí pé ìbẹ̀rù wọn fẹ́ẹ̀ dé, àwọn èèyàn Aké ò dúró dijọ́ tí wọ́n dá. A rí àwọn kan tán ti kọ́kọ́ ya kúrò tí wọ́n ń ya bọ̀ sápá ibi táwọn Máyẹ̀ wà, pé káwọn kúkú lọ bá àwọn yẹn gan. Àmọ́ ìgbà tí wọ́n dé, wọn ò kúkú dúró ńbẹ̀. Wọ́n wá sún síwájú, wọn lọ tẹ̀bi tó ń pè ní Ìròkò lọ́nà Ọ̀yọ́dó. Nígbà tí wọ́n tẹ̀rẹ̀ Ìròkòdó, àwọn ẹ̀yà míì náà tún wá tí wọ́n tún darapọ̀ mọ́ wọn ní Ìròkò. Nígbà tí wọ́n débi tí Ìròkò wà, àwọn abà méjì wà ńbẹ̀ tẹ́lẹ̀ rí, ìyẹn ọ̀rọ̀ ọjọ́ mi ọjọ́ rẹ̀. Láti Ìròkò ni ẹni tó ń jẹ́ Láfẹnwá ṣe wá débi tí wọ́n ń pè tó ti wọ́. Ṣé mọ̀ pé Aké ni àwọn Aké ni wọ́n wá síbẹ̀ yìí. Àmọ́ ńgbà tó yá, Láfẹnwá kúrò, ó padà síbi tó ń pè l'Abẹ́òkúta. Torí ọ̀kan máa ń sọ pé Láfẹnwá ọ̀pọ̀lọpọ̀ mọ̀ pé èèyàn ló ń jẹ́ bẹ́ẹ̀. L'Abẹ́òkúta. Ó ti Ìròkò, láti orílẹ̀ Aké sí Ìròkò, láti Ìròkò síbi tẹ́ ń pè Láfẹnwá l'Abẹ́òkúta.
torí pé Ṣódẹkẹ́ ló wá padà kó gbogbo àwọn èèyàn wọ̀nyí dé Ẹ̀gbá. Òun ni Ṣódẹkẹ́ fi jẹ́ akíkanjú tí gbogbo wọn gbà fún. Ìdí yẹn tó fi jẹ́ pé lára àwọn tí wọ́n ti kọ́kọ́ wà tẹ́lẹ̀ tí ì ṣe pé Ṣódẹkẹ́ ló darí àwọn yẹn wá, bí Ṣódẹkẹ́ bá sọ àwọn ọ̀rọ̀ míì ńgbà míì, àwọn yẹn máa ń ta á lẹ́nu. Àwọn kan wà tọ́n rí bíi pé torí pé kì í ṣe òun ló kó àwọn wá, àwọn ti wá tẹ́lẹ̀, wọ́n máa ń ta á lẹ́nu. Àmọ́ torí pé ó ní ọgbọ́n àgbà àti wá pẹ̀lẹ́tù, ohun tó mú kí Ṣódẹkẹ́ lè ṣàkóso Ẹ̀gbá lórí gbogbo wọn nìyẹn. Àmọ́ má gbàgbé pé Ṣódẹkẹ́ kì í ṣe aláké, bẹ́ẹ̀ ni kì í ṣe olóko, kì í sì ṣàgùrá, bẹ́ẹ̀ ni ìṣolówù. Ṣódẹkẹ́ ìṣọba o, aṣáájú ló jẹ́, tàbí olórí. Ẹ lè pè é ní gómìnà tàbí kẹ́ ẹ pè é ní president, àmọ́ kò dádé rí, kì í ṣọba. Àmọ́ ọmọ ọba ni, ọmọ àké pọ́nbélé sì ni. Bí àwọn mẹ́ta ṣe dé Ẹ̀gbá nìyẹn. Torí ọ̀rọ̀ ó wá ṣe pé àwọn tí wọ́n jẹ́ jagunjagun wá sún wá sí ibi táwa ń pè ní Ìbàdàn lónìí, tí ó wá dàbẹ́ ni pé wọ́n di ìbẹ̀rù kí ohun tó ṣẹlẹ̀ níjọ́sí má bàa tún ṣẹlẹ̀ sí Òwu, l'Òwu ṣe sún kúrò látògbèrè. Wọ́n kọ́kọ́ dó ságbede méjì ibi tí wọ́n ń pè ní Ìdí Àpẹ́, máa lọ sí agbègbè ibi tí à ń pè ní secretariat Ìbàdàn. Wọ́n dúró díẹ̀ ńbẹ̀. Ìgbà tó yá wọ́n tún sún. Wọ́n á bẹ̀rẹ̀ sí ní rìn báwọn fẹ́ rìn jìnnà. Ìgbà tó kọjá olókè méjì díẹ̀ ní Ṣódẹkẹ́ ránṣẹ́ sí wọn wípé ibo ló dà, ẹ darapọ̀ mọ́ wa kájọ máa gbé. Ìyẹn lọ́dún 1831. Àmọ́ ó gba Òwu lọ́dún méjì kí wọ́n tó wá dórí ìpinnu pé àwọn àdúrà báwọn ò dúró, kó tó di pé nípe ìparí ọdún 1833 sọ́dún 1834 ni wọ́n ṣẹ̀ fìdí múlẹ̀ pọ́nbélé láàrin ìgboro Abẹ́òkúta. Ṣé ẹ gbàgbé nígbà tí wọ́n dé, ẹni tí wọ́n jọ fàgbẹ́kàngbẹ́ tí wọ́n jọ ti ń ṣe wọléwọ̀de tẹ́lẹ̀ rí tá ń pè ní Gbàgùrá, ẹgbẹ́ ẹ̀ náà ni wọ́n lọ dúró sí nígbà tán dé. Ẹ lọ wò ó títí dòní lábẹ́òkúta. Òwu ní lẹ́yìn, Gbàgùrá ní níwájú. Àríbi tí ilé Òwu àti Gbàgùrá ti wọnú ara wọn gan. Torí láti orílẹ̀ wọn tán ti ń bọ̀ náà tẹ́lẹ̀ rí, àwọn náà ni wọ́n jọ pààlà, ni wọ́n jọ fẹ̀gbẹ́kẹ̀gbẹ́. Ọmì, omi Òwu, Ògbèré, omi Òwu, ààlà Gbàgùrá. Bẹ́ẹ̀ náà ni wọ́n fara tira wọn pẹ́pẹ́ kí dọ̀là níbi tá à ń pè ní Abẹ́òkúta. Ẹ wá lè fojú inú wo ìlú mélòó lẹ rò pé ó lè wà lábẹ́òkúta nígbà tí Gbàgùrá nìkan ní 144 towns. Ṣódẹkẹ́ ló kó wọn dẹ́gbà, ìyẹn general notion, torí pé òun ló padà di olórí. Òun ló sì gba àwọn òyìnbó láàyè, ló kí wọn káàbọ̀ sílẹ̀ Ẹ̀gbá lọ́dún 1843. Ìgbà tó máa fi lọ́dún 1851, wọ́n padà fi Aláké jẹ. Lẹ́yìn yẹn ni wọ́n bẹ̀rẹ̀ sí fi àwọn ọba tó kù tí wọ́n jẹ́ àgbà ọba tàbí ẹni tó jẹ́ olórí káfàtà fún gbogbo àwọn ibi tá à ń pè ní orílẹ̀ wọ̀nyí jẹ. Àmọ́ wọ́n fi àwọn tó kù, tí ẹ mọ̀ pé wọ́n ti kóra wọn jọ pọ̀, wọ́n wá yan àwọn olórí fáwọn ibi tí àwọn ìlú kọ̀ọ̀kan wà tẹ́lẹ̀ rí. Wọ́n pínra wọn, èyí tán pín ogun olórí ogun fún, èyí tán pín olórí orò fún, èyí tán pín olórí, wọ́n ṣàṣe bẹ́ẹ̀. Ní ọ̀pọ̀lọpọ̀ àwọn tìlú tí wọ́n ní ọba tẹ́lẹ̀ nílẹ̀ Ẹ̀gbá fi wà ń bẹ̀ tí wọn ò lọ́ba mọ́. Bí wọ́n bá wá ń dá ọba padà fún wọn lónìí, wọ́n ti lọ́ba àwọn tẹ́lẹ̀ rí. Tí òjò tó rọ̀ tí ò tẹ̀ dá tó kọ́yẹ lépọ̀ má dìẹ, òun ló mú kí wọ́n wà bẹ́ẹ̀. Bàbá rẹ̀ tó sọ wípé ọba ń pọ̀ nílẹ̀ Yorùbá, bọ́ba ṣe pọ̀ nílẹ̀ Yorùbá láyé àtijọ́ náà nìyí, ó kàn jẹ́ wípé ọba tí gbàdọ̀bálẹ̀ ọba ni ò pọ̀. Ṣùgbọ́n àwọn ọba pọ̀, gbogbo ìlú náà ló lọ́ba tiẹ̀, tí wọ́n sì pọ̀ jàǹtìrẹrẹ láyé àtijọ́. Ẹ jẹ́ ká sọ wípé ogun ò kó gbogbo ilẹ̀ Gbàgùrá kí àwọn ìlú 144 yẹn wà ń bẹ̀ dòní, kó má ti lọ Abẹ́òkúta. Olúkálùkù á ní ọba tiẹ̀ náà ni.
ṣùgbọ́n wọ́n á ní àgùrá àti onígù gẹ́gẹ́ bí olórí ọba. Bẹ́ẹ̀ náà ni Ajẹ́. Gbígbé ti Abẹ́òkúta tí wọ́n wá dé Abẹ́òkúta, orúkọ Ẹ̀gbá, torí tẹ́ ẹ bá kíyèsí èdè àwọn Ìgbèyìn ni èdè tá à ń pè lédè Ẹ̀gbá. Èdè Gbàgùrá yàtọ̀ tẹ́lẹ̀ rí, ó fẹ́ fara pẹ́ èdè tí wọ́n ń sọ ní Òjé àbí èdè tó ń sọ ní Òwu, torí àwọn súnmọ́ra wọn tẹ́lẹ̀ rí. Ṣùgbọ́n èdè Ìgbèyìn ló súnmọ́ èdè tá à ń pè lédè Rẹ́mọ. Ṣé wá rí èdè Ìgbèyìn mú Àwórì díẹ̀, torí Ìgbèyìn fara kán àwọn Àwórì lọ́hùn-ún, àparapọ̀ ẹ̀ òun ló jẹ́ kí Ẹ̀gbá yàtọ̀ díẹ̀ sí èdè tí Ìjẹ̀bú ń sọ. Ohun tí ó fi jẹ́ pé èdè Ìgbèyìn ni gbogbo wọn padà sọ lẹ́gbàá, tá a fi sọ pé wọ́n ń sọ èdè Ẹ̀gbá. Àmọ́ bẹ́ẹ̀ bá dọ́dọ̀ ará Òwu, Òwu pọ́nbélé, ìyẹn èdè tó farajọ èdè tá à ń sọ general, irú tí mò ń sọ yìí, tá a bá ti mú báhùn èyùn tó wà nínú ẹ̀ kúrò, ó farajọ èdè tí mò ń sọ yìí dáadáa. La ṣe sọ wípé àwọn Òwu, Gbàgùrá àtòjé, àwọn ní èdè wọn súnmọ́ èdè tá à ń sọ lónìí tàbí tá à ń kọ́lẹ̀. Kì í ṣe èdè Ifẹ̀, kì í ṣe èdè Ọ̀yọ́, kì í ṣe Ìjẹ̀bú, kì í ṣe èdè Ẹ̀gbá. Èdè mẹ́rẹ̀ẹ̀rin tí mo sọ yẹn wọ́n yàtọ̀ gédégédé sí èyí tá à ń kọ́lẹ̀. Èdè tẹ́ẹ̀rí tí wọ́n ń sọ ní Ṣakí, Ìgbòho, Ìgbẹ́tì, Ìṣẹ́yìn, èdè Ọ̀yọ́ nìyẹn, pọ́nbélé Ọ̀yọ́ nìyẹn. Èyí tẹ́ẹ̀rí tí wọ́n ń sọ láwọn Abẹ́tú, àwọn ọpọ́n ìbílé, àwọn abílé kéékèèké, nílẹ̀ Ẹ̀gbá, èdè Ẹ̀gbá nìyẹn. Èyí tó ń sọ ń Jẹ̀bú, èdè Ìjẹ̀bú nìyẹn. Ó kàn jẹ́ wípé gbogbo èdè tá à ń wí yìí ló jẹ́ ọmọ ìyá, bí a bá bẹ̀rẹ̀ sí ní kì í bọnú ara wọn, yàtọ̀ tó wà láàrin ẹ̀ nìyẹn. Àmọ́ Òwu, Gbàgùrá, Òjé, Igbọ́n, Ìrẹsà, àwọn tí wọ́n sọ èdè tó súnmọ́ èyí tá à ń sọ lọ́wọ́lọ́wọ́ báyìí nìyẹn láyé àtijọ́. Bí Ẹ̀gbá ṣe bẹ̀rẹ̀ sí tẹ̀síwájú ní ṣísẹ̀ntẹ̀lé, òun nìyẹn. Kí wọ́n tó wá bí ohun tá à ń pè ní ìjọba alájùmọ̀ṣe tilẹ̀ Ẹ̀gbá. Ìgbà tí Ẹ̀gbá débi tí wọ́n wà, wọ́n fi ogun gba ilẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn, torí nígbà tí wọ́n dé tí Òwu darapọ̀ mọ́ wọn, àwọn ilẹ̀ Àwórì tó wà lódì kejì odò, wọ́n fogun jà, wọ́n gbà á lọ títí tá a fi ń wò gbòòrò Ọ̀tà lọ́ọ̀kan. Nígbà tó yá, agbègbè Ìjọ́ná tó wà lábẹ́ ìjọba ilẹ̀ Ọ̀yọ́ tẹ́lẹ̀ rí, ìyẹn náà jẹ́ apá kan ilẹ̀ Àwórì láyé àtijọ́ tí Ọ̀yọ́ jágbà láyé annexation wọn ní nǹkan bíi 1640 sí 1680. Ọ̀yọ́ jágbó ibẹ̀ yẹn gbà láti lè rí ọ̀nà gbà lọ ṣòwò pẹ̀lú àwọn òyìnbó létí omi ní Port Novo. Àwọn Ẹ̀gbá náà dé, wọ́n tún wá jagbà padà kúrò lọ́wọ́ Ọ̀yọ́, wọ́n tún wá bu ọ̀pọ̀lọpọ̀ ilẹ̀ Àwórì míì mọ́. Ó tún di ilẹ̀ Ẹ̀gbá ní gbogbo àwọn àgbègbè Ìlaró, Ìjọ́ná, nǹkan kan fi di apá ilẹ̀ Ẹ̀gbá. Ìgbà yẹn náà wá fi gbogbo àgbègbè Àwórì díẹ̀, Kétu díẹ̀ tí wọ́n jápọ̀ mọ́ra wọn náà wọ́n ń pè ní àwọn Ẹ̀gbá tó wà létí odò, Ẹ̀gbádò. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí, àwọn ìlú wọ̀nyẹn ti wà ń bẹ̀ fúnra wọn lọ́jọ́ aláyé ti dáyé, tí wọn kì í ṣọ̀yọ́, tí wọn kì í ṣẹ̀gbá. Ọ̀pọ̀ wọn Ànàgó ni wọ́n, tí wọ́n ti wà ń bẹ̀ lọ́jọ́ ọgbọ́n. Ọ̀pọ̀ wọn abẹ́ẹ̀lẹ̀ Kétu ni wọ́n wà tí wọ́n jọ ọmọ Kétu. Ọ̀pọ̀ wọn ọmọ Àwórì ni wọ́n, tí wọ́n wá láti ibi tí wọ́n ń pè ní Ìṣẹ́rímolówó. Bẹ́ẹ̀ ni bí wọ́n ṣe wà nìyẹn ní ṣísẹ̀ntẹ̀lé lọ, kó tó di pé ẹni bá ti lágbára wá ń fi agbára bò wọ́n mọ́lẹ̀, ó wá ń sọ ọ́ di ilẹ̀ tiẹ̀. So Ọ̀yọ́ ló kọ́kọ́ fagbára bò wọ́n. Nígbà tó yá, Ẹ̀gbá já wọn gbà. Ìgbà tó yá, wọ́n jára wọn gbà ní lọ́wọ́lọ́wọ́ báyìí, wọ́n ń ṣàkóso ara wọn ní agbègbè ibi tí wọ́n ń pè ní Ẹ̀gbádò. Tàbá wá ní ká fojú wo bó ní ilẹ̀ Ẹ̀gbá ṣe rí lónìí tàbí ìjọba alájùmọ̀ṣe Ẹ̀gbá tòní, á bẹ̀rẹ̀ láti ibi tí wọ́n ń pè ní ojúpọ̀nà odò ká tó dé Olókè Méjì nítòsí Èrúwà.
àwa wá bẹ́ẹ̀ tẹ́ fẹ́ wọ ìgboro Ìbàdàn báyìí bí ọ̀nà wọ́rọ́kọ́ tó lọ tí wọ́n ń pè ní boundary line tí wọ́n fi pín ìpínlẹ̀ Ògùn sí bẹ́ẹ̀ lẹ́ máa ṣe lọ títí tó fi dé ibi tí wọ́n ń pè ní Bàkàtàrì lápá òsì lápá ọ̀tún wọ àgbègbè ibi tó ń pè ní Eléso lọ́wọ́ òkè ó wá lọ bẹ́ẹ̀ bí ọ̀nà tó gùn gbọ̀ọ̀rọ̀ títí tẹ́ fi dórí bíríìjì tí wọ́n ń pè ní Bágà lẹ́kọ̀ọ́ bí ẹ bá ń lọ nínú igbó bẹ́ẹ̀ yẹn ká sọ pé nìkan lórí express láti Ìbàdàn sékòó bó ṣe ń lọ yẹn tẹ́nìkan bá rin kìlómítà 20 sínú látòrí títì yẹn tó rin kìlómítà 20 sínú tó wá ń na ìlà tààràtà kó fà á bẹ́ẹ̀ ní tààràtà àwọn tó ń jẹ́ geographer àti lóye nǹkan tí mò ń sọ títí tẹ́ fi dórí bíríìjì tó ń pè ní Bájà lẹ́kọ̀ọ́ ilẹ̀ alájùmọ̀ṣe Ẹ̀gbá òun lẹ́wà bẹ́ẹ̀ ló sì lọ tó fi mú gbogbo àgbègbè ilẹ̀ Ọ̀tà padà sẹ́yìn gbogbo Ifọ̀ títí tó fi fẹ́rẹ̀ wọbi tí wọ́n ń pè ní tó fi kan ẹ̀gbẹ̀gbẹ́ odò tó ń pè ní odò Ọ̀yán tó fi ṣẹ́rí padà lọ dé àwọn àgbègbè ibi tí wọ́n ń pè ní ìsàlẹ̀ Àfọ̀n ní gbogbo àgbègbè ibi tí a lè pè ní Ìdí Ẹmi lọ́wọ́ ẹ̀yìn kó gbogbo àwọn ìlú tó ń pè ní Ìmálà lọ bẹ́ẹ̀ tí tó fi fẹ́ wọ ìgboro ìlú tó ń pè ní ìgboro ìlú Ayétòrò lọ bẹ́ẹ̀ yíká gbogbo bẹ̀ ilẹ̀ Ẹ̀gbá ni ó sì jẹ́ ìkan lára àwọn àgbègbè tó nílẹ̀ tó gbòòrò jù nílẹ̀ Yorùbá mi ò sọ pé gbogbo ilẹ̀ tí mo mẹ́nu bà yí Ẹ̀gbá lónìí o ẹ má ṣe mí gbọ́ mo ní ìjọba Ẹ̀gbá alájùmọ̀ṣe torí gbogbo Ìṣẹ́rí àti Ọ̀tà ilẹ̀ Àwórì ni wọ́n pọ́nbélé tó bá jẹ́ pé ibi tí èèyàn fẹ́ pín re láàrin ṣe ló yẹ kí wọ́n pín àwọn wọ̀nyẹn kí wọ́n dá dúró gẹ́gẹ́ bí ìjọba alájùmọ̀ṣe tàwórì ìyẹn Àwórì Traditional Council kí wọ́n dá wà bẹ́ẹ̀ yẹn àmọ́ tàbá ń sọ̀rọ̀ nípa èyí tó jẹ́ ti Ẹ̀gbá ní tààràtà ní òní tá à ń sọ̀rọ̀ yẹ́ mú láti ibi tó ń pè ní Ifọ̀ láti ibẹ̀ títí tẹ́ fi wá rìnrìn àjò fẹ́ máa wo ibi tó ń pè ní kí ni wọ́n ṣe ń pè é Igbó Eléegun nítòsí Ṣàgámù gbogbo Ìbàfò Mòwe ilẹ̀ Ìgbèyìn ní gbogbo ẹ̀ títí wá padà wá sí tẹ́ fi kan ibi tó ń pè ní Ògèrè lọ́wọ́ ẹ̀yìn àwọn orílẹ̀ Ìgbórè gbogbo ẹ̀ lọ bẹ́ẹ̀ yẹn ilẹ̀ Ẹ̀gbá ni ẹ rí pé Ẹ̀gbá nílẹ̀ tó pọ̀ bí Ẹ̀gbá ṣe di orílẹ̀-èdè tí wọ́n dá fúnra wọn nìyẹn látijọ́ tí wọ́n sì ti kúrò lábẹ́ Ọ̀yọ́ lọ́dún 1775 Ẹ̀gbá ò tí ì fijọ́ míì bọ́ sábẹ́ ẹlòmíì kànáà tí wọ́n fi bọ́ sábẹ́ ẹlòmíì ni wọ́n fi àwọn ilé wọn lẹ̀ ni wọ́n wá lọ tẹ ìlú didi kan dó lẹ́nìkan bá sọ fún yín pé Ẹ̀gbá wà lábẹ́ ẹnìkan nígbà ìlú tó ń pè ní Abẹ́òkúta ò tí ì sin ẹnìkan rí ara rẹ̀ ló sìn bẹ́ẹ̀ ni ibi títí wọ́n wá yàtọ̀ sí ni wípé wọ́n wà lára àwọn orílẹ̀-èdè tó kọ́kọ́ gba òmìnira lọ́wọ́ òyìnbó aláwọ̀ funfun ìyẹn pé agbòmìnira tó ń pè ní independence wọ́n bélé lọ́dún 1897 wọ́n parí gbogbo ẹ̀ wọ́n gbòmìnira wọ́n ní ààrẹ orílẹ̀-èdè wọ́n ní àwọn mínísítà wọ́n ní ọlọ́pàá wọ́n láwọn àmì wọ́n ní mákẹ́ẹ̀tì ọjà kílẹ̀ fẹ́ sọ wọ́n tún nílé ìwé wọ́n tún nílé ìwé wọ́n sì bẹ̀rẹ̀ sí ṣàkóso ara wọn títí dọdún 1918 kí Lùgáàdì ó tó fọgbọ́n Àyèmíkè dá wọn papọ̀ pẹ̀lú ìtàn pẹ̀lú orílẹ̀-èdè Nàìjíríà àmọ́ àwọn tí ń jẹ́ orílẹ̀-èdè tó gbòmìnira tí wọ́n ní àsíyá ní gbogbo ẹ̀ tí wọ́n sì ń kọrin ògo orílẹ̀-èdè ṣáájú kẹ́nìkọ̀ọ̀kan tó lè gbà nílẹ̀ yìí bàbá rẹ̀ ni tó ṣáájú wọn gbòmìnira nílẹ̀ Áfíríkà bóyá ohun tó ń pè ní Ẹ̀gbá àpapọ̀ ìjọba Ẹ̀gbá ìyẹn ìtàn Ẹ̀gbá òun ni mò ń sọ yẹn lẹ́gbàá Aláké ń jẹ́ Aláké gẹ́gẹ́ bí olórí àwọn ọba torí pé Aké Òkò Gbàgùrá Òwu àti Ìbàrà ni àwọn tá a lè pè ní olórí àwọn tán ní ilẹ̀ tó yí gbogbo àgbègbè ibi tá à ń pè ní Ẹ̀gbá lónìí ká wọ́n sì ń jọ ń ṣe àṣepọ̀ títí dọ̀la
bí ìtàn Ẹ̀gbá ṣe bẹ̀rẹ̀, bí ìtàn Ẹ̀gbá ṣe rí láàrin. Ìgbà wà tí Ẹ̀gbá àti òyìnbó jọ jẹ́ wọléwọ̀de. Láyé àtijọ́ ṣe rí ohun tí Èkó padà dà lónìí, Èkó ìbá ti rí bẹ́ẹ̀, torí Abẹ́òkúta lọ̀làjú wà láyé àtijọ́. Abẹ́òkúta làwọn òyìnbó wà, Abẹ́òkúta ni ẹ̀sìn ìgbàgbọ́ wà, Abẹ́òkúta ni iléèwé wà, Abẹ́òkúta ni àwọn tí wọ́n ti òkèèrè wá gẹ́gẹ́ bí àwọn ẹrú tó dá padà tọ́pọ̀ wọn kọ́kọ́ dé sí. Títí dìgbà ayé gómìnà Glover, nítorí àwọn ìdí kan tàbí ìkejì ni wọ́n ṣe sún gbogbo ọ̀làjú padà sí Èkó létí omi. Ọ̀làjú tó padà sí Èkó yẹn, Abẹ́òkúta ló ti wà nípìnlẹ̀. Ẹ jẹ́ ká fi ọ̀pá gùn bẹ́ẹ̀ yẹn nínú apá kejì, ká máa retí apá kẹta nínú ìtàn Ẹ̀gbá. Láṣẹ Ọba mi Èdùmàrè, àwa ó máa wá, ẹ̀yin la máa bá, kò ní rẹ̀ yín. Bẹ́ẹ̀ bá pè mí lórí iṣẹ́ èyíkéyìí, ìbáàjẹ́ tí ìtàn ni o, ìbáàjẹ́ tí ìbáàsì jẹ́ pé ẹ fẹ́ ṣèrànlọ́wọ́ lórí ọ̀pọ̀lọpọ̀ ohun tá à ń ṣe lọ́tún àti lósì yìí, kó bá lè dùn pé wọ́n lè pọ̀n kan sí, ẹ pè mí sórí nọ́mbà 09073993291 tàbí 08035693818. Bí ẹ bá ti bọ́ sójú agbègbè ìtàn yìí lórí YouTube, ẹ bá wa subscribe, kẹ bá wa like, kẹ sì bá wa share, kí àwọn èèyàn lè wò, kí wọ́n sì lè gbọ́ ìtàn Ẹ̀gbá. Yóò dáa, kò ní bàjẹ́ láṣẹ Èdùmàrè. Ẹ kú iṣẹ́ òní o.